Welcome to Culture Africa TV.
Ayílábala ẹ bá mi súnmọ́ ẹgbẹ́ díẹ̀ ẹ jẹ́ kí Àyọ̀ká gbádùn ara ẹ̀. Àgọ́ sì wà Àyọ̀ká ò ní pẹ́ rárá á lò bí 3 hours. Àyọ̀ká gbọ́gbọ́n lewé nájọ́ wàrà àmúrí lọ́mọdé nájà èsìsì. Ọ̀dọ́mọdé kì í pẹ́ lóko làbẹ́làbẹ́ ọjọ́ gbogbo alẹ́ lọ. Máa fàbí ìgbín. Ó ṣẹlẹ̀. Ẹ jẹ́ bá a súnmọ́ yìí. Ẹ bá a súnmọ́ yìí ẹ jọ ọ̀ọ́dìrì. Àyọ̀ká ńlẹ́ ọmọ ìbílẹ̀jẹ̀ alọ́dẹ ìpínlẹ̀gbò ó di 3 ó di 4 ó di 5. Ẹ jẹ́ kí àwọn èèyàn rí ọ̀lẹ́.